kẹrí téèyàn bá lóun fẹ́ serious lórí ọ̀rọ̀ yín ẹ̀rín ò tún wá máa pààyàn torí reason ni wípé ẹ̀yin a ti ń sọ fún yín láti ilẹ̀ pé a ní kéèsì tí ò ṣeé rò ẹ̀yin náà mọ̀ ó wá di táìmù yín sìn ẹ̀yin wá lẹ́ fẹ́ gbẹ́jọ́ kó ń kọ́ọ̀tù ẹ dákun o ìbéèrè táwa mọ̀ béèrè ni pé àwọn tẹ́ ẹ ní wọ́n ṣẹ̀ ṣé wọ́n àṣẹ̀ mọ́ ni àwọn tẹ́ ẹ ní wọ́n bà yín lórúkọ jẹ́ ṣé wọ́n and then ẹ wá wo kinní kan o àwọn tẹ́ ẹ ní wọ́n bà yín lórúkọ jẹ́ ǹsìn wọ́n ṣe retraction wọ́n bẹ̀ yín ẹ̀yin fúnra yín lẹ wá ń bẹ̀ wọ́n pé ẹ wá bẹ̀ wá but ó fọ́ ni o ó wá tún débi pé but Ustaz Jamiu Adégúnwà ẹ wá mọ tí ọ̀rọ̀ yín wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹni tán bá forí ẹ̀ fagbọn kò ní jẹ́ ń bẹ̀ àwọn tán wá ń sponsor yín àwọn tán ń support yín ó kálukú wá ń yọwọ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan mò ń wo ọ̀kan nínú àwọn èèyàn yín ọ̀kan lọ́mọ òun wá ń sọ pé òun ò mọ̀ tó wo tó bá wù yín ẹ withdraw tó bá wù yín ẹ mọ́ withdraw ṣẹ́ni pé ti yọwọ́ lọ́rọ̀ yín ìkan nínú àwọn èèyàn yín tó ń support yín yàn kàkàkí òun náà wá ní ó wá pòwe fún yín tó bá kọjú sí ọ kọ́ ta tó bá kẹ̀yìn sí ọ kọ́ ta ẹ̀yin wọn ti wá da yín dá báyìí ẹ wá wò ṣe wá rí àwọn tí ẹ wá fẹ̀sùn kàn gbogbo àwọn tẹ́ ẹ fẹ̀sùn kàn ẹ rí i pé wọn support yín kẹ́ ẹ lọ withdraw case ó túmọ̀ sí pé ọkàn wọn balẹ̀ pé rọlẹ̀ pamọ́ wọn ẹ̀yin ilẹ̀ wálẹ̀ fẹ́ lọ withdraw case ta ló yẹ kó mọ bẹ̀bẹ̀ nú ẹ̀yin méjèèjì ojú ò tiẹ̀ tì yín ẹ wá wo gbogbo àwọn tẹ́ ti wá parọ́ fún àwọn méje ó ṣẹ̀wọ̀n àwọn mẹ́ta ó ṣẹ̀wọ̀n but funny enough ẹ̀yin náà lẹ sọ pé kéèsì mọ́làmù mọ̀ ń pa ẹ̀ létà ẹ̀ ní mọ́làmù mọ̀ ń pa ẹ̀ kéèsì tẹ́ wá gbé lọ kóòtù náà Federal Republic of Nigeria ẹ̀yin wá pe ẹnìkan pé ẹ jọ ẹ wá bá wa dá sí ṣebí Federal Republic of Nigeria ni kí ló kàn yín ṣe rí gbogbo ẹ̀jẹ̀ di wá dàrú ṣe rí mo sọ ni mo ní ti bá fẹ́ serious lórí ọ̀rọ̀ yín but tí n bá ti ń rántí èmi fúnra mi Ustaz Jamiu Adégúnwà mo pè yín lórí live program lẹ́ẹ̀mejì mo pè yín for the first time mo béèrè lọ́wọ́ yín pé ìjọ tí mọ́làmù ń ṣe analysis pé àláwọn ò mọ captain rí wọ́n mú àwọn evidence wá lóríṣiríṣi ẹ jọ̀ọ́ ẹ fún wa lé evidence ẹni no tabade court ẹ cut me off for the second time mo tún pè yín náà lórí program mo wá ìjọ yẹn mo ti kọ́kọ́ wá dé yín mọ́lẹ̀ àwa jọ ń sọ̀rọ̀ ìbéèrè mi ni pé ẹni captain ò ṣẹ̀yìn for the first time later mo wá béèrè lọ́wọ́ yín pé ìsìn tẹ wá ti gbẹ́jọ́ lọ kọ́ọ̀tù ṣé captain ti ṣẹ̀yìn ẹ kọ́kọ́ yí mi sọ́tún tó túmọ̀ sí pé àwa tá à ń béèrè question lọ́wọ́ yín gbà yẹn àwa la right ẹ wá lọ ẹlẹ́ni ẹ̀yìn ti lọ gba WhatsApp chat ní police station gbogbo ẹ̀ àmọ́ tí ì rí nǹkan kan ẹjọ́ wa fẹ́ bẹ̀rẹ̀ gbogbo WhatsApp chat yẹn a fẹ́ rí kẹ́ ẹ tiẹ̀ produce evidence yẹn ní kóòtù tó dẹ̀ ti sọ pé kóòtù lẹ́ẹ̀dì lọ produce evidence ẹ wá lẹ fẹ́ gbẹ́jọ́ kó nǹkan díẹ̀ rí gbogbo ẹ̀ ò tiẹ̀ wáyé wa mọ́ but àwa kàn rọ̀ yín torí tẹ́ ẹ bá gbẹ́jọ́ kó nǹkan tù ojú tì ní o ẹ̀sìn rẹ̀ ojú ẹ̀sìn ẹnìkan ṣe fídíò kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí gbogbo àná la rí fídíò yẹn ó ní ẹ̀sìn tó ń padà wá ṣe gbogbo àná làwọn fídíò mi ní dárúkọ ń tàn ó ní àṣẹ Ọlọ́run bá ń sún ẹ̀sìn náà síwájú ni so ẹ̀sìn tiyín náà ojú ẹ ti wá sú báyìí but ó pè yín kẹ́ mọ́ wulẹ̀ withdraw case ká mọ́ bá lọ ká wá wo ibi tí ó já sí ṣùgbọ́n tẹ́ bá lọ withdraw case ẹ̀sìn eléyìí yóò burú ju tẹnìyẹn lọ o yóò burú ju ẹ wá wo Nigeria Muslim diaspora ẹ̀yin náà wọ́n lè sọ pé ẹ̀yin náà but mo kàn ń gbọ́rọ̀ yẹn mo wò pé ṣó possible ṣá kò tó bá lọ rí bẹ́ẹ̀ wàhálà ojú tì ní ojú tì ẹ̀yin tẹ́ ẹ sọ pé Sulaiman Raji ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kéèsì ó ti bọ́ sí kóòtù gbàm bọ̀ nísìnyí ṣé bó ṣe fò wọ́ kóòtù ló ṣe fẹ́ fò jáde padà ní. Salamu alaikum warahmatullahi wabarakatuh.